Gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa ìyẹn Ìyábọ̀ Òjó ti tẹkọ̀ létí láti bá ọmọ rẹ̀ Pèsílà Òjó Ibn Bala tó ṣẹ̀ṣẹ̀ bímọ láti lọ bá a ṣe lọ́jọ̀jọ̀ ọmọ. Nínú fọ́nrán kan tó ṣe ló ti pa ara rẹ̀ ní Grandma tó sẹ́ksì. Pèsílà Òjó bímọ náà sórílẹ̀-èdè Canada. Lọlá Àlàó tó jẹ́ ọ̀rẹ́ ìyá rẹ̀ ló wá kí i káàbọ̀ sórílẹ̀-èdè náà. Àwọn èèyàn ti gbọ̀rọ̀ náà bẹ ní gbagbá ọtí látàrí ọ̀rọ̀ táwọn èèyàn kan sọ pé Pèsílà Òjó ti lóyún kó tó ṣègbéyàwó, táwọn kan sì sọ pé bó tiẹ̀ lóyún, ohun tó ṣe pàtàkì ni pé ó ti wà nílé ọkọ àti wípé Ọlọ́run ti pa ọ̀tá lẹ́nu mọ́ látàrí bẹ́nìkan ṣe sọ pé Juma Jux kò lè fún obìnrin lóyún wípé ó ti fi nǹkan ọmọkùnrin rẹ̀ ṣògùn owó. Èyí ló mú káwọn èèyàn máa sọ pé àkàndá ẹ̀dá ni Ìyábọ̀ Òjó pẹ̀lú gbogbo èpè tí Lizzy Anjorin gbé òun àtọmọ rẹ̀ ṣẹ́. Níṣe ni wọ́n tún ń ṣoríire tí wọ́n tún ní ìgbéga sí i tí ìgbéga lóríṣiríṣi ń dé bá wọn tí ìmọ̀ ọ̀tá ò sì ṣe lórí òun àtàwọn ọmọ rẹ̀.